ọbẹ̀ kẹ́yìn ọ̀yà wa ẹkún mi ẹkún ọlọ́run ẹkún àwọn àgbàlagbà. ẹkún àwọn àgbàlagbà. láti pè lọ́rin padà. ẹ pè lọ́rin padà o. kí ló dé tọ́pọ̀lọpọ̀ àdó àfà lónìí lo anti-malaria. yes anti-malaria. tẹ́ ẹ̀ máa lo anti-àṣàsí. ok ìyẹn náà wà. anti-malaria lẹ̀ ní. kí bàá má mú wa ni. ẹ̀ lanti-àṣàsí. èwo tún nìyí o. wọn ò wá tí sàṣẹ àfà lọ́ni àṣẹ fúyẹ́. ẹbọ lásán ni wọ́n gbé lórí yín lọ́sàn kẹ̀kẹ́. Babalagege sẹ̀wọ́n lẹ́yìn kan. Naam. Alákọ̀ọ́kọ́ tàbí sẹ̀wọ́n. Níjọ́ tó lọ́n ti dá wọn gbé fìrí tó fún wọn lásán. Tó fún wọn lálàáfíà. Tó fún wọn lóúnjẹ. Tó fún wọn láṣìírí. Ọ̀sán tó lọ́n dá lóhùn láyé. Bí ó ti dá mùsùlùmí ló bẹ́ẹ̀ ni ó dá gé fèrí lóhùn. Bẹ́ẹ̀ ni. Àwọn ẹgbẹ́ bọ̀. Ọ̀dà lè káàmù kó tó yẹjọ́ ìpamọ́ tèmi rè. Ọ̀sán tó lọ́n dá lóhùn láyé. La ilaha illallah. Wọ́n gbẹ́ bọ́ lọ́sàn gẹ́gẹ́ tó lù wà. Ẹ̀bọ lásán ni wọ́n gbé. Wọ́n àti ìsàsíwà. Àfáà yìí. Àwọn afáà bá kẹ́yìn síra wọn. Ẹ bá bí Màrìkàsí tó kọjú sádà bí ẹni kí alájà gbà sódò. Àwọn Màrìkàsí ṣé Babalagege fẹjọ́ alájà gbà sódò yìí kọ́ tó kú. Àfáà yìí. Bẹ́ẹ̀ bá ti ń pàtó mi ò ń ṣì yí. Èyí kọ́ wọ́n gbẹ́bọ lérí yìí ni. Atẹ́gùn ẹ̀bọ lọ́fẹ́ lù yín. Èmi náà wí. Èmi náà wí. Àṣẹ ìfúyẹ́. Ẹ wúwo kankan. Ẹ wọ́n jẹ́ sàǹtì màlẹ́ríà. Àṣẹ ìlànà àṣàsí. Láǹtì àṣàsí kankan. Àwọn ọmọ akókò lónìí. Àfáà yìí bàbá Màrìkàsí ló bí mi. Yes, ẹ máa ń sọ dáadáa. Ẹ lọ́kùn Babalagege ṣe mọ́tò lóhùn. Ẹ bọ̀ ló bí mi. Àfáà yìí ètò ọ̀jẹ̀ tó ní pé àṣàsí mi ńlá ti àṣàsí yẹn ò ràn mí. Òdọ́dọ̀ ti wà. Èyí inú àgbákò ìrìbí tó fẹ́ ṣe lára wọn ló ti mú. Ẹ wá bí ọyìn lọ́rẹ̀. Bí Màrìkàsí bá wíìnì ó wíìnì àdàbíyà mọ̀lẹ́ kọ́ wíìnì lọ. Bọ́dà bí abá wíìnì kọ́ bá a ṣe ra. Ojú kìtìyà. Ẹ má ti gbèmí débẹ̀ kìtìyà. Ájì tó yí mẹ́tì wà wá. Lọ́lẹ́ yìí ni wọ́n ti fún bàbá lójijì ọmọ kan ọ̀yọ́ nìkan lẹ̀. Alhamdulillah. Ní wọ́n kẹ̀tẹ̀ bẹ́ẹ̀ mo lè gbé àgbẹ̀ wọn lálẹ́ àná bàgá wa. Ṣẹlá gbèlè ti dà. Ọ̀dà báyìí. Ọlọ́gbẹ́ni bàbá mi wọ́n gbà pé. Amina. Yẹ́nì báwọn èèyàn fẹ́ sàmì wọ́n bí sí ni o. Amina. Bàbá mọ̀lẹ́ ọlọ́jà ni wọ́n pẹ́. Àmín. Bàbá mú gàmbàrí ọlọ́jà ni wọ́n pẹ́. Amina. Bàbá wa Jánẹ́sì. Bàbá Mukada Mọ̀gbọ̀n Kwara State. Ọlọ́jà ni gbogbo wọn pẹ́ o. Àmín. Wọ́n ní àlùbáríkà tá a gbọ́ mbẹ́ ìmọ̀jẹ̀ nílẹ̀ ọba jẹ́ o. Àmín. Àmín. Àwọn ní ẹ̀sà ni wọ́n pèlè ẹgbẹ̀ lánàá. Bẹ́ẹ̀ni. Ilé àmúra, ilé jogbojogbo. Àwọn ní ẹ̀sà ni wọ́n pèlè ẹgbẹ̀. Àwọn àbí nǹkan kan ló ní méjèèjì bí ìbáṣà àwọn ọmọ ẹ̀sà. Gbogbo tí wọ́n bí lánàá, káwọn dákọ̀ ọmọ lẹ́yìn ẹ̀sà ni wọ́n. Gbogbo tí wọ́n bí lónìí, káwọn rántí ọmọ lẹ́yìn ẹ̀sà ni. Ọlọ́run lọ́la wọ́n fà dánwò kúrò mọ́tò wọ́n bíbí kúbi lájọ lóbóògì. Àbí? Àbúrò rẹ̀ ti sàánú ìgbàgbé ìgbàgbé. Ìṣe Yorùbá nù. Bọ́ọ̀ bá ń ṣàdúrà fún yẹn tó ìsara lé wọn, wọ́n sàánú ní nígbà wọn ìgbádùn. Ọjọ́ bá sàánú ti ayé òdúdó ẹ̀fọ́ gbóló ti rí náà. Àmín, àmín, àmín ya Allah. Wọ́n tara bẹ́ẹ̀. Mo kí àwọn àfa àtàjọ wa ní òkú ń bí. Àwọn àfa. Lọ́gẹ́ ìrùwà tó ní jòkó yìí. Àfáwà lè kéwú. Àfáwà àgbà Musa nídìí òsì. Àfáwà àgbà lẹ́gbàǹgà. Bàbá wa olóṣùn. Àfáwà ìsìjáàbà. Ìmáàmù wa nídìí òkùnkùn. Nídìí àpẹ́ àti gbogbo àwọn àfà ẹ̀dákùtùrì Ọlọ́run. Ẹ má bínú. Gbogbo ẹ̀yin ọ̀gá wa nílẹ̀ jòkó yìí. Àlejò ló sojú ara ẹ̀ di gíga. Ó ní ọ̀sálẹ̀. Ọ̀sàsábì kan. Ọlọ́run ní bọ̀rọ̀ yín rú o. Àmín. Àmín. Alájọ wa Àyìndé Alágbo. Olómìnira Ọlọ́run lára mi. Kẹ́kọ̀ọ́ ní sẹ́yìn láì dáa. Àmín. Ẹ̀dá kẹfà ń sábẹ́ fún ọtí Ọlọ́run. Àmín ni Allah. Abdullah tí bìbá yìí. Àbí àlùbáríkà ló máa pọ̀ sí. Àmín. Àmín. Ọlọ́gbẹ́ ẹ̀ lálágbo nígbà wá dùn. Tọ́rọ máa lágbo lèmi náà. Máa lágbo lèmi. Tó dé kọ́.
mo lè má máa tì mí mo máa gbó Ó ti pọ̀ jù. bí mi sínú ẹ̀ta ara ni Wow, double wow. àwọn alágbó ni mí gidi lórí jìnnà gidi. Wọ́n làwọn ń bọ̀ wá kọ́ àgbo lọ́dọ̀ yín. èyí tẹ́ mo gbogbo àmọ́ra òkè yìí bàbá wa gbogbo àmọ́ra ọ̀tọ̀ kì í. Masha Allah. mo wá kí bàbá wa ṣètìlẹ́ àbàmù kì í púpọ̀. mo wá tara ti yín méjì o mo kí alájọ Yusuf àmọ́ra hasbunallah mo kí alájọ abdulkadir olè márùn. mo kí abdulrafi alimam hasbunallah. mo wá kí ẹni tọ́jú àgbà ní fún wa lánàá tí ò sí mọ́ dọ́kítọ́rù àmọ́ra àṣẹ ọlọ́ba kẹ́sì. àmín. bẹ́ẹ̀ tí wíwí náà ọlọ́mọṣàbàṣà lẹ́kọ̀ọ́ kẹwàá sí. Àmín. wọ́n á darí ẹ̀ wá sọ́dọ̀ àwọn tó débẹ̀rẹ̀ gbogbo ìwé olóyè yányán ìyá alágbo ìwé olókì ìwé ẹlẹ́kọ̀ọ́ gbóná ìwé ẹlẹ́kọ̀ọ́ tútù ìyá alákẹ́rí bí ata gbogbo yìí náà mo kí ọlọ́mọṣàbàṣà mọ̀ wá dáadáa o. Àmín. èyí tẹ́ ẹ fẹ́ gbà lórí lóye ọlọ́dún ọmọ báyìí jẹ́ nà bẹ́ẹ̀. Àmín. káwọn àjọ ìtọ́jú kú ọlọ́run. Àmín. àti lámìwà àti lámìwà gbogbo tí jẹ́ àwọn ọmọ márùn-ún tó náà mọ ìyẹn mọ́jọ́lá àfihàn sọkún mẹ́rin. Àmín. ojú owó làkọ́kọ́ èrè ní kejì èmi ní kẹta gbàmọ́ fún ọ sí ní kẹrin jẹ́ kó ń bẹ̀ ń kébí fún oníkà àwọn Ọmọ gangan nù. mọ́jọ́ tara kíkan sọkún mẹ́rin o. Àmín. kì í wá sẹ́yìn nìkan o àtẹ̀jọba sáré ti gbẹ́gbẹ́ ní. Àmín. alájà wa nílé dúpọ̀ ara mo kí alájà wa nílé dúpọ̀ ara Akiwọn. mo sẹ́ mo kí mo kálá kó yín ọlọ́run jẹ́ mọ́ wà dáadáa o. Allahumma àmín. lọ́lọ́ ní tí wọ́n di sí ọlọ́run láti jọ ìlú Bẹ́ẹ̀ni. ọlọ́run jẹ́ ìdí jẹ́ pẹ́ Àmín. lọ́wọ́ jẹ́ bá mi lérè Àmín. náwọn afá lọ́dọ̀ lọ. Àmín. ọ̀tara tí yín wọ́n wá kí o pè yín sàràkí olówó tọ́lọ̀ tó sọ ìjòkó yìí ní sọnù àlùbáríkà mẹ́jẹ̀ wúwú tì láyé yín láyé Àmín. àti Ya lọ́kùnrin Allah. àti lóbìnrin. Àmín. ìwà bá ń sáré kó wúlẹ̀ mẹ́ta. Àmín. Àmín. àmín ya Allah. Àmín ya Allah. àwọn ọmọdé kéwú èmi máa tí bá wà ní ìjòkó báyìí èmi máa ń farabalẹ̀ tí ìbá ṣe kọ́nà pọ̀ torí wájọ́ mi àwọn sì wá ti fi kéde wọn farabalẹ̀ dáadáa wọ́n ti wọ́n kẹ́kù èyí tó wá bó sílé ọjà. Akramakumul karim. tí báyọ̀ pé láàrin aago mẹ́wàá sáago mẹ́ta ọ̀sán la níwà síbi mẹ́fà. bàbá náà ń padà bọ̀ àwọn yọ̀bọ̀ sí ìwé àwọn àgbàlagbà ni. Pé kọ̀wá bí òkú ìyá mi èwo lọ́wọ́ kò sunkún. òwe lágbájá bá kò sunkún. èmi ṣe wọ̀ wálé lè sọ Bẹ́ẹ̀ni. ọwọ́ àmọ́ wọn là ń padà bọ̀. No, owó ti jó wọ́n tán. ti mọ̀ pé ilẹ̀ fàṣukò láre owó jó tán. Owó jó tán lọ ẹ̀sán mi. Ó jó tán. àmọ́ eléyìí pàápàá jùlọ bàbá tó pè wá ní wàásù ìjẹ́ni ọlọ́run bẹ lára bàbá náà. ọba ṣe pẹ́lú míì ni wọ́n yẹ kọ́ra yọ ìwé tèmi kò mi ọ̀rọ̀ tí ọba ìgbésẹ̀ tó sì wọ́n ní ìmọ̀ àdúgbò láyé rẹ̀ jẹ́jẹ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ká mẹ́ta síra wa. tí ń tóbi òde mẹ́ta tí bàbá yìí gbé wá sọ́dọ̀ mi kọ́dà ó gbé tọ̀gá wa nígbà wọ́n ń ṣe ìyàwó ọ̀gá wa wọ́n ní sọ́wọ́ àti mo wà ní màkàdọ́gba kí ó. mo wá sọ àfáà musa ló ṣe gíza yìí tí ó ti ń darí ètò yìí mo ní àfáà musa dàgbà torí ọlọ́run bàbá ti kú ọ̀la kẹ́pẹ́ mi tọ́lọ́ kẹrẹ́ mi létí torí ọkọ̀ làwọn á ní wá sí alẹ́ mọ́júmọ́ ọjọ́ wà nímọ̀ ní kìsì kìsì láti máa bọ̀ á ti wọ́n mọ̀ kí bàbá ti ń bọ̀ ní ìlàdàrí sí ọkọ̀ sùnla òkùnjọ́ mẹ́rin òkùnjọ́ márùn-ún ọ̀ràn létí ọkọ̀ la ọ̀ràn tì tọ́ ilé tí ìsìn tó ń gbé àtọ̀fúnsálẹ̀ kókó oko kan Ọ̀nà oko báyìí nìkan. Ọ̀nà mòrò ń bẹ̀ o. oko kan báyìí ló nípa kò kan ẹ bá dọ̀ ìwé tó bọ́lẹ̀ ẹ tó máa sá máa lọ Ẹ sá máa lọ, ẹ bá ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ló ṣe ìlú òní. èmi ti wá wà nù bẹ̀ a tún ti pa ọmọ kankan àmọ́ níwàásí kan ìmọ̀ràn ti máa ní àmọ́ níwàásí kan
àfáà tó ga gẹ̀rẹ̀wú lọ kọ́lé sí. oko lọ́nà tí ń gbé àfáà jẹ́jẹ́ oko alágbàdo lọ kọ́lé sí. tí wọ́n dé bá kéńpé kẹpàrí ní kẹ́ńgílé. láti sóko lọ́rùn. ẹ̀yọ́ ọmọ ní ọ̀nà tí wọ́n kárí kọ́ lọ sùn. àwọn náà tẹ̀kún pè wá pé bíbá ìwọ̀ ọ̀hún ẹ lọ sùn. ọ̀sùn kálukú bá gbọ́ bẹ́ẹ̀dì. ìwọ̀n ń tóbi àgbo 12 àbọ̀sà àgbo kan tí ń sẹ̀ tí ń gbàgbé lọ. ìlà àdìpọ̀ ọ̀gbìn sàgbó. èyí wò lọ ẹ dákẹ́ ìlà àdìpọ̀ mo ní níbo. lójú oorun. bí gbèyàn jẹun lójú oorun tá dẹ́bí tiẹ̀ lójú ayé ní òrì. mo ní ẹ dákẹ́ ẹ yọ̀ dàbí tọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ ẹ mọ̀ bínú sà. kí n tó sara mi jọ gan lásán bí mo wà yìí kátà káwọn ọmọ ẹgbẹ́ náà àwọn ọmọ kẹ́rin kan àti kíṣà wọ́n ti pa fóònù wọn. mo ń tọ̀ ipa pin òun lọ fà á àwọn bàbá náà jẹ́ ni ọlọ́run ó rí gbọ́yé nínú ara rẹ̀ pé ń fi òun ṣe fàárí torí ní ohun tẹ́mi yìí ṣe ni fàárí wà fàárí gbogbo yẹn bá ti ṣe fàárí kí sáfẹ́ wọn àṣì. bẹ́ẹ̀ni. kí sáfẹ́ wọn àṣì. láyé tọ́lọ̀ ń dára lórí tí ń dára oríṣiríṣi. tí ẹ bá sàmì ọlọ́run tá a rí gbà. yìí máa ń sọ kíní kan máa ní gbogbo àwọn àfihàn wá sí tọ́lọ̀ ń bá gbégbà fún ọ bó ti gbé fún wa yìí. tí wọ́n ń pè é gbogbo gbà. wá bira ìlérè. ṣé kò fi ìwọ ṣé kò fi ọ káwọn nǹkan nígbàlè. tọ́lá àwọn kan ni wọ́n ń pè kí wọ́n tó dé. bẹ́ẹ̀ni. tọ́lá epo fi ọ káwọn kan gbàlè ọ̀wá ń yọ̀ lórí ẹ̀. wọ́n bẹ́ǹtì àwọn yẹn. wọ́n náà máa múra kalẹ̀. wọ́n náà máa palẹ̀ mọ́. àwọn kan náà tó ń gbé náà tó ń fi bẹ́ẹ̀sì wọn náà. wọ́n bẹ́ǹtì ẹ̀ ọlọ́run kò sọ́gbọ́n tó rí dá sí i. sẹ́yìn yìí lè máa ṣe wá sí nígbà wọn wá sí pọ̀ ní máa sísì. ṣe ìgbéraga máa ṣe fáàrí kan kiri. bàbá ní alọ́mọdé ọmọ padà sí ìgbéra ìlú. àmín àmín. àwọn yẹn fẹ́ sánú wọn bí sì ní o. àmín. àríyàn tọrọ wọn ní ìbàjẹ́ o ìta ṣe yìí kò ní jáse mọ́. àmín. àmín mẹ́ta. àmín 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 ya Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àrùn wọ̀nyí lára wa dúpẹ́. Adúpẹ́ ọpẹ́ ní jásí. Gbogbo àwọn tí a ké hùwà lọ́dọ̀ Kàmáàlì. Àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwú. Ẹ wọ àwọn dókítà òru wọn tẹ́jẹ́ tàdábíyà. Àtàwọn pírọ́fẹ́sọ̀ wọn tẹ́jẹ́ tàdábíyà. Àjàjà onísànàwí pẹ̀lú ìdádí. Níbi ewu ká lè dé omi lójú omiyan. Wọ́n ti fi ládàbí náà wá gbogbo àdàbòyà. Adúpẹ́ fún àwọn bàbá Ṣẹ́hù Kàmáàlì. Àrọ̀wọ̀ yìí àràwà àdúpẹ́. Ṣé wọ́n lọ́mọ tí wù mí ìràbí ọlọ́run? Ṣé wọ́n lọ́mọ tí wù mí ìràbí ọlọ́run? Àtọkùnrin àgbègbè ọmọ tí mo ní. Àtọmọ tó borí tí mo bá sọ́dọ̀. Jẹ́ ìwọ̀n tó àfáàrà Ṣẹ́hù Kàmáàlì. Tọ́lọ́mọ tó bá jọ bàbá alóòmìnira púpọ̀. Bó tilẹ̀ mú kò nígbà tó yóò sì ṣubú. Jẹ́ ìwọ̀n tó àfáàrà bàbá wà lágbàjì. Tọ́lọ́mọ tó bá jọ bàbá alóòmìnira púpọ̀. Bó tilẹ̀ mú kò nígbà tó anílàdàbí kù. Jẹ́ ìwọ̀n tó àfáàrà Ṣẹ́hù Ádámà. Tọ́lọ́mọ tó bá jọ bàbá alóòmìnira púpọ̀. Kò sì ní gbọ́ ìwọ̀sí nínú dúníà. Babalagege kì í bínú ìwọ̀sí ní ìrántọ́. Ọ̀fọ̀ ẹ̀ẹ́dẹ̀ wọn náà ní òun ní. Ṣé wọ́n lọ́mọ tí wù mí wàgbé ọlọ́run? Ọyẹ ká dúpẹ́ òré lọ́wọ́. Ọyẹ ká dúpẹ́ òré
kò lè dúpẹ́ onítọ̀hún tí kò lè ní fúra kò ní lẹ́rù àti nílé àti lòdì gbogbo ọ̀dà bíyà níbi owó ká lè lọ láàrin àgbáyé níbi owó ká máa gbé nítorí pàdánù ọ̀yẹ́ ká dúpẹ́ èèyàn wa dákun máa bá lé wọn jẹ́ tàbí ọlọ́run dákun máa bá lé wọn jẹ́ tàbí ọlọ́run. Ilé àwọn àgbà tajú àdáwì àti ilé aláàjì àgbà ṣe lòkà mọ́lì àti gbogbo ilé àwọn àfọwọ́ tó kù. Àfọ̀rẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ àná ìwúrọ̀ rẹ̀ wọ̀. Dàpọ̀ mọ́ bá lé ẹ̀jẹ̀ àbí ọ̀rọ̀. Bọ́lá pàápàá pàápàá ṣe ń bọ̀ àtàwọn tí wọ́n ké tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwú ṣẹ́wọ̀n wọn dókì gbòòrò àtọ́jẹ́ tàdá bíyà àtàwọn kúrò bẹ́ẹ̀ sọ̀rọ̀ àtọ́jẹ́ tàdá bíyà àjàgbá òde sàdẹ̀wì ẹ̀rù ìdádí níbi owó kálẹ̀ dé onílé gómìnà wọ́n ti fi ládàbí mọ̀ wá gbogbo àjàgbéyà. Adúpẹ́ fún àwọn bàbá ṣòro táwọn ní àwọn ìlà àgbò. Nínú wọn láti ní ìkan, àwọn àbá ni wọ́n ní ọtún kí ọtún gẹ̀, ọtún yọnu ọlọ́run, àánú ọlọ́run, àforíjì ọlọ́run, fàyàbalẹ̀ ọlọ́run. Ẹ̀yin afẹ́ ìfọkànbalẹ̀ kẹsàn-án dùnú. Ìwé ọlọ́run ó dúró tẹ̀yìn ní ìbàjẹ́ ọlọ́run àfikún fáwọn àfà. Bẹ́ẹ̀ bá kẹ́tọ́ bá dá tẹ̀lé sí ní ìbàjẹ́ wájú ọlọ́run. Bismillahir Rahmanir Rahim. هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Abá àtọ́gbà. Àmọ̀sí ọlọ́run ọba yín. Ọlọ́pàá ẹ̀yin ìyá wa níbi ẹ̀yin ìyá wa ti bẹ̀rẹ̀ wá sí. Alájà a ti bẹ̀rẹ̀ wá sí. Bẹ́ẹ̀ báyìí dákẹ́ àpòlù bọ́kàn lágbà lọ́wọ́ yín. Masha Allah. Yẹ́n ní bọ́dà ní sáré yìí. Bẹ́ẹ̀ni. Olórí ìwé tó mẹ́rin tó gbé náà. Naam, èmi rèé. Ju méjì lọ ni. Naam, èmi rèé. Abi mẹ́ta àtààbọ̀. Àwọn apẹ̀rẹ̀ rẹ̀ báyìí. Ẹ wá dára wọn balẹ̀. Ẹ dákun. Gbogbo alárìnká. Àtàláròyé àtòní sọsọsọ wò lè rí máwìí wábi jòkó sí. Ẹni tẹ́ bá ha oúnjẹ. Ẹ dá dúró ná díẹ̀. Rárá, èèyàn wọn dá dúró. Bó wa ni kí wọ́n ṣe? Káwọn jọba ká ní wọn lọ. Kò sí wàhálà, bóun ó ti pín tí wọn ò ní rojọ́. Ẹlòmíì ti gba tẹ́kẹ̀ẹ́ mẹ́rin gbẹ̀rún lẹ́sìn. Ìsìn kò ní dìjà. Ẹnì kejì ti gbà kankan. Ẹ dákun ẹ̀bùn à ń ṣẹ́jú díẹ̀. Ẹ dákun ìṣẹ́jú díẹ̀ náà báyìí ni ẹ̀bùn wa láì fọ̀gbọ̀rọ̀ mọ́dọ́ tó yẹn lù pa. Bẹ́ẹ̀ni, wọ́n fẹ́ pè é padà ní ará Ìlọrin. Ẹ pè wá padà o, kálukú ti ń lọ o, mọ́tò tí ò ní bírèkì. Alájà wa máa gbàgbé gbogbo alájà orí rédíò wa yìí. Alájà Halima. Ṣé alájà Halima náà rí? Halima ti Zubair ẹsẹ̀ wò. Ní ìdá inú òfin kan programu yìí mo fẹ́ sọ. Ẹ pè lọ́rin padà. Ẹ pè lọ́rin padà o. Ẹ dákun ẹ pè lọ́rin padà. Báwọn àfáà lọ́rin ti ń sọ. Bẹ́ẹ̀ làwọn obìnrin lọ́rin ń sọ. Ẹ wá pé kálukú padà nílànà tó lóbìnrin dé ẹ̀pà àwọn obìnrin. Ẹ̀pà àwọn obìnrin. Nílànà tó aláàfáà dé ẹ̀pà àwọn aláàfáà dé. Ẹ pè àwọn àfáà náà padà ẹni wọ́n padà o ni wọ́n dé bá déhùn ó tó wọ́n padà o. Ẹ pé kálukú padà. Ẹ pé kálukú padà. Ẹ̀yin ìyá àgbàlagbà tẹ̀ mẹ́ ń jòkó yìí. Tẹ̀ ń jẹ èyí lónìí. Ẹ̀yin náà pera yín padà o. Rárá, ẹ pa àwọn ọmọ yín padà. Kò sí wàhálà ìyá mi náà ti ń sáré lọ. Ẹ pè wọ́n padà o. Ẹ pè wọ́n padà o.
torí pé ntọ́lọ́mù àtọ́jú tẹ̀gbẹ́ lọ pọ̀ ayé àkùnlọ Ìlọrin ìlú ẹ̀dá kù Ìlọrin tí ọba lówó yóò jáde owó lọ́ta ni. Ìta ni ó ti lè wá wálé kó wáyọ̀ mọ̀ náà. Ará Ìlọrin ni máa lówó lẹ̀ ará àta ni máa lówó lọ́rin. Bẹ́ẹ̀ni. Àwọn tó lówó lọ́rin yà yà lẹ́yìn àwọn olóṣèlú ẹ̀dá kan mẹ́wàá ní ọ̀tọ́jọ́ mọ́tì nílẹ̀ àti èso olóṣèlú. Níbo kò sí. Ẹ̀dá kan. Ọmọ báyìí ti sọ̀kalẹ̀ lórí oyè ó ní ẹ̀ka ìlọ̀ta náà. Ilé iṣẹ́ náà ìlànà ìjọba nípa ìjọba Ìlọrin. Ilé iṣẹ́ lọ́hùn-ún. Àní radio station Ìlọrin tó jẹ́ 20. Bẹ́ẹ̀ni. Ẹni tí ìta ní Ìlọrin 20. 20 ni. Àbí 20 kìíní kẹsí 20 àbí 22. Akramakumullah. Àyájà mélòó ni? 21. 21 méjì péré ní tọmọ Ìlọrin. Subhanallah. Bẹ́ẹ̀ni. Subhanallah. Méjì péré ní tọmọ Ìlọrin. Ìtọ́gbọ́n ti pọ̀ tó ní. Sobi àti SBS. Ọ̀tán. Gbogbo 19 ló gbà wọ́n ká mi. Ṣé ní láàánú? Ṣé ẹ ti gbọ́? Ìjà mi lára jẹ. Ẹ fara balẹ̀. Ẹgbẹ́ àkùntún rẹ̀ náà. Ìyá olóyè tí ó sọ máa kìlọ̀ kìlọ̀ lọ ní. Alájà ẹwà tó ti wá nílẹ̀ ń ṣe. Ọlọ́run jáde yìí bẹ́ẹ̀. Àmín. Ẹ̀sọ́ fún gbàgbà kí ẹ dákẹ́ bá bá fàájì yìí lọ. Mo sọ pé kò sí wá sílẹ̀ nì, mo fẹ́ pé kálukú padà ní. Ẹ pè wá padà ká máa lọ ilé. Àbáwá yìí sì yá báyìí, máàmù wa ní ìdí òkùnkùn wà. Lọ́dọ̀ wa ní ìdí àpẹ́, ọba olóṣùn. Gbogbo ẹ̀yà àgbàlagbà tí ẹ̀ ń gbá microphone mi lápò, ẹ pa àwọn ọmọ yín padà. Ẹ lápẹ́ pè wọ́n padà, ẹ pẹ́ everybody padà o. Ẹ bá ń ta wọn lọ́lọ́gbó. Kí ló dé tẹ́yà àfa àjàsán àti màlẹ́ríà? Tàbí sáwù yìí báyìí, yóò padà láti ta ló fà. Bá a ti wí tó iná. Ìrìn bè níbẹ̀ yìí mọ́ o. Ìwọ̀n ẹlẹ́bẹ̀ náà ni ò dédé tí Bọ́kẹ̀ ẹgbẹ́ iye ìbọn máa gbà ní àmì táwọn ọlọ́jọ́ tẹ́jú wa. Torí ibi àwà yìí ni o. Kí ni? Wọ́n ló ṣe ilé àná kọjá sókú sí. Àwọn tí ń bẹ̀rù ètè láàní sí dandan o. Àdàlá. Ẹ dákun o. Billahi minash shaitanir rajim. Wọ́n ìfẹ́ kí wà sí òkú ní ẹjọ́. Bismillahir rahmanir rahim. All right. Wa bihi nasta'in. Rabbi zidni ilma. Àkọ́kọ́ ìfẹ́ kí wà sí wọn pọ̀ náà ilé. Kọ́ máa pọ̀ náà ló dáa àti jòkó pẹ́, a sì fẹ́ kó le. Ẹ̀kejì ìfẹ́ kò le. Bẹ́ẹ̀ ká máa mú súra wa la díẹ̀ díẹ̀. Yes, of course. Ẹ̀rí ọ̀. Bẹ́ẹ̀ ni náwó sẹ́yìn. Ìyá ìyá ìrẹsì tó ṣe lẹ̀ ní ṣáájú òun ọmọdé àjẹ́ tán. Ọba àdàgbà ni láti kékeré bí jíìsì rẹ̀. Ọba àdàgbà. Billahi minash shaitanir rajim. Ilé. Apàdà wá lẹ́kọ̀ọ́. Bismillahir rahmanir rahim. Ẹlẹ́kẹ̀ẹ́tọ́ arábàlẹ̀ lọlé. Nasta'in. Ẹ bá mi lọ. Rabbi zidni ilma. Lẹ́ẹ̀ta lólùgbọ́ látẹ̀ kí. Ẹ máa bá fàájì yìí lọ́jà alájà. Alájà ẹ bá wá. Ẹ̀yin nìkan ẹ máa bá fàájì yìí lọ́jà. Wọ́n bá fàájì yìí lọ́jà ní. Ààrẹ sọ báyìí ẹni pé ọ dákẹ́. Ẹ máa bá fàájì yìí lọ. Àfọ àtọ́jà. Àrùnsọ́lá wọn bá yín. Ọlọ́run jáde yín gbọ́dọ̀. Àti kó jẹ. Wọ́n là mọ́ lọ́wọ́ mi. Wọ́n là mú mú mi sí. Ó ti dẹ́sàlẹ̀ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni bàbá. Ayakumullah. Eléyìí ni kókó náà. Naam, omi rèé. Kò ní burú fún yín. Àmín. Àmín. Lẹ́nu wọn fẹ́ pè é padà. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ kẹ́yìn ọ̀yà wa ẹ̀kún mi, ẹ̀kún Ọlọ́run, ẹ̀kún àwọn àgbàlagbà. Ẹ̀kún àwọn àgbàlagbà. Láti pè lọ́rin padà. Ẹ pè lọ́rin padà o. Ẹ dákun. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Ẹ̀yin àfáà, kí ló dé tọ́pọ̀lọpọ̀ àdó àfáà lónìí lo anti-malaria? Yes. Anti-malaria. Tẹ́ ẹ̀ máa lo anti-àṣàsí. Ókè, ìyẹn náà wà. Anti-malaria lẹ̀ ní. Kí bá má bàa mú wa ni. Ẹ̀ lanti-àṣàsí. Èwo tún nìyí o. Wọn ò wá tí sàṣẹ àfáà lọ ní àṣẹ fúyẹ́. Ẹ̀bọ̀ lásán ni wọ́n gbé lórí yín lọ́sàn-án kẹ̀kẹ́. Ẹ̀bọ̀. Òun bá sa yín lọ́pọlọ. Káì. Lásán. Bẹ́ẹ̀ kálukú wọn ṣe sílẹ̀ mọ́tò. Àṣàgbàjalẹ̀ ní. Àgbàjà lásán ni. Àṣẹ fúyẹ́. Ní kankan. Wọ́n máa ṣe o. Àṣẹ wọn lẹ́nu àbáyé tá a mọ̀ kẹ̀kẹ́ sí kí. Èyí tí wàá ṣe inú ẹgbẹ́ ìwọ lọ. Ẹsẹ̀ mẹ́ta. Kí lẹ̀sẹ̀ tá a ṣe wọn.
Ìlọrin direct àṣẹwọ́n méjì direct. Okay. Babalagege ṣẹ̀wọ́n lẹ́yìn kan. Naam. Alákọ̀ọ́kọ́ tàbí ṣẹ̀wọ́n. Wọ́n ní pé kìlómítà wà lórí lágbàrúkà wọn. Ó jẹ́ Kùránì. Àgbàkà tí wọ́n ti wọ́n ń pọ̀ tó báyìí, ìjà àkọ́kọ́ nù. Ẹ̀sìn àkọ́kọ́ tá a ṣẹ̀ wọ́n nù. Wọ́n gbọ́ àwọn òbí. Wọ́n ò lórí. Lọ́sàn-án lóru everywhere. Àgbàkà yìí pọ̀. Ọ̀pọ̀ ọ̀hàn wa gan. Ẹlẹ́kẹ̀jì, wọ́n torí bẹ́ẹ̀ káwọn lè gbáwájú mọ́ wọn lọ́wọ́. Gbogbo tó bá dé Ìlọrin máa wà wájú. Mashallah. Káwọn lè gbáwájú mọ́ wọn lọ́wọ́. Wọ́n dà àwọn ọmọ náà sí ní kí wọ́n. Fọ́nà àgbà pòfẹ́sọ̀. Nígbà tí wọ́n Ìlọrin àtọmọ wọn ti pàdé Ìlọrin wà ní ìdádì Sọmọ́ra àbí ìdádì Markasi lọ́fẹ̀. Yọ pàdé àwọn pòfẹ́sọ̀ tí wọn yọ wà láwọn ọmọlẹ̀. Gba dọ́kítọ̀ lélẹ́rí. Ìdádì Ìlọrin ọlọ́mìtì pòfẹ́sọ̀ tí wọn ó fẹ́ yẹn kánlẹ̀. Ẹ fẹ́ yẹn kánlẹ̀ ọ̀wá ní dùnyàn yóò dùnyàn náà. Ẹsẹ̀ àkọ́kọ́ náà nìyẹn. Ara àkọ́kọ́ náà ni. Ẹsẹ̀ ẹlẹ́kẹ̀jì. Naam. Wọ́n làwọn fẹ́ gbé sẹ̀sì wọ lọ́rùn. Ẹni kò sáyé. Àyàrí kálukú lọ yarí lọ́nà. Ẹni kò sì ti jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ò ṣeré wọ lóòótọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n padà sẹ́yìn. Wọ́n lè gbé ẹ̀bọ́ lọ́sàn-án àgbà torí kíni wọ́n fẹ́ ba ìsìlámù jẹ́. Wọ́n ní ìsìlámù ò sí bàjẹ́ tí Ìlọrin ọ̀bá bàjẹ́. La ilaha illallah. Ìlọrin ọ̀wá lè ṣe bàjẹ́ àbúkà kẹ́yà wọn fún àṣírà wọn. Wọ́n lè gbẹ́bọ lọ́sàn-án gbẹ̀gbẹ̀. Wọ́n wá pẹ̀lú ọ̀sẹ̀ ọba àṣẹ̀dá mọ́wòwárán. Ẹ̀sìn pé Ar-Rahman lọ́lọ́ ọ̀sẹ̀ tí ò ní dá lóhùn. La ilaha illallah. Ọba dáhùn. Àkèké sí jẹ́sẹ̀lẹ̀ ọkàn wa balẹ̀ ọkàn rẹ̀ balẹ̀. Ọkàn wo ni ń balẹ̀? Níjọ́ tó náà ti dá wọn gbèfè rí ló fún wọn lásọ. Ló fún wọn lálàáfíà ló fún wọn lóúnjẹ ló fún wọn lásìírí. Ọ̀sẹ̀ ń dọ́lọ́hùn dọ́lọ́hùn láyé. Bí ó ti dá Mùsùlùmí ló bẹ́ẹ̀ ni ó dá gbèfè rí lóhùn. Bẹ́ẹ̀ni. Wọ́n á gbẹ́bọ̀. Ọ̀dà lè káàmù kó tó yẹjọ́ káwọn tẹ̀lé rè. Ọ̀sẹ̀ ń dọ́lọ́hùn láyé. La ilaha illallah. Wọ́n á gbẹ́bọ̀ lọ́sàn-án gẹ́gẹ́ tó lù wá. Ẹ̀bọ lásán ni wọ́n gbé. Wọ́n àti ìsàsùwà. Àfáà yìí. Àwọn afáà bá kẹ́yìn síra wọn. Ẹ bá bí Markasi tó kọjú sí àdàbíyà ní kí alájà gbà ṣe bí. Kí ni wọ́n ṣe fún yín? Ẹ bá bí àdàbíyà tó kọjú sí Markasi kí ni Babalagege ṣe fún. Babalagege ṣe fún. Kí wọ́n rà. Ẹ bá ń bì kíní kejì léèrè pé tàlà àfáà rẹ̀ pè kalẹ̀ tó fẹ́ bí àfáà kejì sùn kó tó kú. Ẹgbẹ́ mi bá ikú ẹ̀ hara yín lè mọ o. Káì. Àwọn àdàbíyà sálàjà gbà fẹjọ́ Babalagege sùn wá. Àwọn Markasi ṣé Babalagege fẹjọ́ alájà gbà sùn yín kó tó kú. Sẹ́ni tó máa ń tẹ́ láàrin wọn dáadáa. Àfáà yìí Bàbá. bẹ́ẹ̀ bá ti ń pàkàn mí ò ń sì Owó sì yìí. máa ń- Èyí kọ́ wọ́n gbẹ́bọ lérí yìí ni. Atẹ́gùn ẹ̀bọ lọ́fẹ́ lù yín. Èmi náà wí. Èmi náà wí. Àṣẹ ìfúyẹ́. Báwo ẹ̀ wúwo kankan? Ẹ wọ́n jẹ́ sàtì mọ̀lẹ́ríà. Àṣẹ ìlànà àṣàṣì. Láǹtí àṣàṣì kankan. Àwọn ọmọ akókò lónìí. Àfáà yìí Bàbá yín. Markasi ló bí mi. Yes, ẹ Yes, máa ń of sọ. course. Ẹ máa ń sọ dáadáa. Àdàbíyà lọ́tọ́ mi tòbi gbogbo kí omi pátá lọ́sùkò ìdílé alájà gbà ní. Bẹ́ẹ̀ni. Alhamdulillah tí nǹkan kan ò la. Mashallah. Àbẹ̀kọ́ Bẹ́ẹ̀ni. gbogbo ẹni tó sọ̀rọ̀ sálà jẹ́ àgbà kí ló jẹ́ fún ọ lésì. Àṣàṣì ọ̀dọ́dọ̀. Ọ̀dọ́dọ̀ wa. Wọ́n láǹtì àṣàṣì. Wọ́n láǹtì àṣàṣì Èyí lára. tó wọ̀ nínú àgbákò tó fẹ́ sí lára wọn ni wọ́n ti mú. Máa ṣe lẹ́nìkan níbọ̀. Ẹni fún Babalagege ṣe mọ́tò lóhùn. Ebo ló bí mi. Bẹ́ẹ̀. Yes. Àfáà yìí Bàbá. ètò ọ̀jẹ̀ tó ní pé àṣàṣì mi láǹtì àṣàṣì yẹn ò ràn mí. Ọ̀dọ́dọ̀ ti wà. Èyí inú àgbákò eribu tó fẹ́ sí lára wọn ló ti mú. Máa ṣe lọ. Ọ̀rẹ́ ni bọ́ jogún ẹ̀. Ọba fi ilé ò tó kú. Ẹ wá bí ilé rẹ̀ bí Markasi bá wíìnì ó wíìnì àdàbíyà mọ̀lẹ́ kọ́ wíìnì lọ. Ìlọrin. Bọ́dà bí abá wíìnì Markasi mọ̀lẹ́ kọ́ wíìnì lọ. Ìlọrin. Ọmọ ṣe o. Ọmọ ṣe o. Àmẹ́yìn náà kọ́. Ẹ̀yin kọ́ àṣàṣì ni. Bàbá balógun àgbà balógun àbàrí àgbà alimaruhum táǹpẹ̀ ní Adamu ọmọ kàrà. Àwọn àgbàlagbà pàǹtọ̀ wọn ní mẹ́mbà ń bọ̀ látògùn olórin tí máa dá. Orin wú ní ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin ọmọ ọ̀lọ́rin lónìí. Kí lórí náà? Bàbá di àgbẹ̀. Àní bàbá ti rẹ̀ lóògùn mọ́, a sì mọ lẹ́ra wa láta. Bàbá ti rẹ̀ lóògùn mọ́, a sì mọ lẹ́ra wa láta. Ààrẹ yẹn bá jáǹtà máa wá kọjú sí wa. Tí wọn bá rẹ̀yìn àwọn àfáà ti kọjú ra wọn nílò ní ìbàjẹ́. Máa lè rí Tí lọ. wọn bá sì yọ ní ìbàjẹ́ wọn ní ìsìlámù bàjẹ́. Ìsìlámù ò lè wo. Ẹ dákun. Ẹ̀yin àfáà lórí, mo pè é padà mí o.
ẹ padà sí gbàǹtí àṣàṣì. ẹ padà o. àwọn àgbàlagbà ń jẹun bí wàásù bá ti kó oṣù kan àbọ̀kọ̀sẹ̀ kan tí wọ́n lọ wàásù wọ́n ti máa sọ yẹ ẹyọ ọ̀fẹ́ mọ̀ túmọ̀ rẹ̀ àwọn ń sa kéwù lọ ní. tani sáré yẹn bẹ́ẹ̀ o. ẹjọ́ ṣe. èyí ṣe fún wọn kí ni túmọ̀ rẹ̀ kíkílọ̀ kan wọn sábì kùránì ni àfa wọn mi ṣe é rì sí lónìí. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما ركبك. wọ́n wí tí wọ́n lọ nù. bàbá ọwọ́ akẹ́sẹ̀ yọ kan. ẹsẹ̀ yọ kan òun tí Babalagege wá sẹ̀wọ̀n. Naam. wọ́n gbé mọ́tà sí sáàrin rẹ̀. ọtún aláwọ̀ ní jókòó méjì àfi àlẹ́ àlórí. léyìn náà Ìlọrin léyìn náà. bàbá àti ilé yín tó. ọ̀tàn. ọtún àjòkó ti wá níyì. ọtún àjòkó lọrin láàrin wa. léyìn náà. ó sì fẹsẹ̀ múlẹ̀. léyìn náà. وما هو بقول الشيطان الرجيم. ọlọ́njú Al-Qur'ani fún Ànábì Muhammad. وما هو Al-Qur'ani tá a fún yín ní lọrin tí lọrin fi ń jẹ́ lọrin. وما هو Al-Qur'ani tá dàbí fi ń jẹ́ dàbí. وما هو Al-Qur'ani tí mọ̀rìkàsí fi ń jẹ́ mọ̀rìkàsí. وما هو Al-Qur'ani tí sùmọ̀rá fi ń jẹ́ sùmọ̀rá. وما هو Al-Qur'ani tí mọ̀kọ́ndòrò fi ń jẹ́ mọ̀kọ́ndòrò. وما هو Al-Qur'ani tí alimi fi ń jẹ́ fáálímì. وما هو Al-Qur'ani tí kòkó béèrè fi ń jẹ́ kòkéwu. وما هو káàfà bígọ́rẹ̀ fi ń jẹ́ bígọ́rẹ̀. وما هو káàfà sàlátì fi ń jẹ́ sàlátì. وما هو Al-Qur'ani tá a fún yín ní. بقول الشيطان الرجيم. Gẹ̀ẹ́sì ìwé àbí ìwé kan tọ́tọ́wọ́ Sẹ̀tánì wá káì. tani ò ní máa ń pa ìlú. Rárá. Dàrẹ́tì látọ̀dọ̀ ìwé Ọlọ́run. kò ní máa ń pa bó ti déhùn. Dàrẹ́tì látọ̀dọ̀ ìwé. látọ̀dọ̀ Ọlọ́run. فأين تذهبون Al-Qur'ani bí ilé rẹ̀ gbẹ̀lẹ́ lọ́tẹ̀ ẹ̀rọ ọ̀lẹ́ kan. wa lọ tẹ́ ẹ̀rọ kọ́ tọ́pìkì náà. فأين تذهبون Ẹ̀yọ́ kò ní lọ́rin gbẹ̀lẹ́ lọ́tẹ̀ ẹ̀rọ kọ́. فأين تذهبون Ẹ̀yọ́ bí ìlọrin náà ọ̀lẹ́ lọ tẹ́ ẹ̀rọ gbẹ̀lẹ́ kọ́. lọ́tẹ̀ ẹ̀rọ kọ́. Tọ́pọ̀lọpọ̀ obìnrin tẹ́ torí gbèsè lápò gúrúmì kọ́mọlé lápútà tẹ́ domi sẹ̀sì. ẹ wá dó ṣẹ̀ṣẹ̀ wọn kọ́lẹ̀ kẹ́ bú sọ́wọ́ kí. Ẹ bá ti wá lẹ̀ jẹ gbèsè. Wọ́n wà ní wá. èlò lọ jẹ. má tún fún mọ́ èlò lọ jẹ. o ti dé sítájú àrí ó ti gbà èlò lọ jẹ. àwọn arẹ́bí àti bọ́ san on condition. àbọ̀ ọ̀gbọ́sẹ́ arẹ́bí àti san on condition. A tún wá fún ọ ní ìlọ́po rẹ̀ méjì. àmọ́ jọ ìwà. Àbájọ ìwà. ọmọ àti ìṣẹ̀ṣẹ̀ Ó ọ̀dà sì àpọ̀. múlẹ̀. Ó sì múlẹ̀. nínú àbálẹ̀ ya ọ̀rẹ́ ní bá a san tẹ́lẹ̀. Wọ́n bá a san 150 tán. wọ́n tún fún olówó mi. Wọ́n tún fún lówó mi. Wọ́n ní má dá yìí padà fún ọ. nígbà fún ọgbọ̀n ẹni. لا إله إلا الله. Àwọn ṣe ìṣẹ̀ṣẹ̀ àdéhùn. èyí náà bá lè jọ ẹ̀. Ní àbájọ yìí. Kí ló sún ọ débẹ̀? kí ló sún ọ débẹ̀. Kọ́mọdé láńtà. ẹ Nígbà ìmọ̀ wa ara. táǹkì ọ́. Ọlọ́gbọ̀n owó ìlú fi àfa òfowó ìlú ṣe èmi jọ. ọmọ pé yẹn máa gbowó àṣì àṣẹ fídọ́ọ̀mù ọmọ. Àfa yìí. bàbá. Ọlọ́gbà kọ́mọdé láńtà òfìsè fúdọ̀mù ọmọ. Ọlọ́mọ ìlú sì sàádà ọlọ́gbà lápò. ọlọ́gbà lápò ọlọ́gbà síìpù tó ń pé yóò ṣe máa ń yàwó. لا إله إلا الله. Ẹgbẹ́ ìsàrò yẹ bẹ̀rù Ọlọ́run o. wọn ò lè bẹ̀rù ọlọ́run. فأين تذهبون. Gbogbo àwọn tí ń kíyàn lásìkò yìí àtàwọn tí ó rojọ́ òun àwọn ṣẹ̀ṣẹ̀ nù. àwọn ń ṣẹ̀ṣẹ̀ mi bẹ́ẹ̀ ti wí bẹ́ẹ̀ rí pé náà wọ́n ń sọ. Gbogbo àwọn tí lọ ṣẹ̀ṣẹ̀ mẹ́rin rojọ́ tó ọ̀dákẹ́. àwọn nù ẹjọ́ ń sọ̀sọ̀. Àwọn aládé ìsìnkà ń kíyàn. wọ́n ń sọ̀sọ̀. وما هو Ẹ̀bà بقول الشيطان الرجيم. àfa yìí àgbáyé ta fún yín kìí ṣe ní sẹ́sù. فأين تذهبون. Mo lẹ́ ń lọ tẹ́ ẹ̀rọ kọ̀ èyí tá gbárùkù àná fún pẹ̀lú agbára rẹ̀. إن هو Ń bọ̀ gbẹ́gbẹ́ àná fún yẹn yẹn ni. àbùyín pátápátá. Bẹ́ẹ̀ bá ń ké tẹ́ bá ń sa ipẹ́ oṣù kan ò ní ká yín. ìpàṣẹ káàdì kan ò ní ká yín. Àṣàṣì kan ò ní ràn yín. Ẹbọ kẹ́bọ̀ kan ò ní mú yín. atẹ́gùn bú kan ò ní fẹ́ lù yín. Àwọn kan tó ti Kùránì lábọ̀. ẹ̀dùn ọ̀tán yẹnyẹn. Ara lọ ní wá dúró lórí pé a máa kàlù Kùránì, a máa ké a sì máa ṣe sàrà rẹ̀. Àwọn fi nǹkan mẹ́rin wọ́n fi ṣe sàrà. Sàrà lè Kùránì. Alákọ̀ọ́kọ́ wọ́n ní kọ́ sẹ̀mí kẹ́pẹ́ ní gbẹ̀sẹ̀ sàrà rẹ̀. bẹ́ẹ̀ni. Bàbá ìdí àgbẹ̀ wọ́n sọ fẹ́ẹ́ nìkan yòó ní Naam. àjọ̀dún àjọ sọ̀rọ̀ báyìí. Ẹnìkan wọn kọ́ mọ́tò ó gbé láyé náà sí ní wọ́n ṣe rabaraba. Mo wá taari bàbá yẹn kó tàbí wọ́n sọ̀rọ̀ kó bẹ́ẹ̀. Ọlọ́run ní kí n sun kó bẹ́ẹ̀. Ọlá àmọ́ òkú tí bàbá mi ló sì gbà báyìí.
Ya subhanallah. Àbá èyí tí àbí ìgbẹ́jọ́ fún wàláì tàláì ọlọ́fọ̀ ọlọ́fọ̀ àwọn sọ̀rọ̀ gbọ́ lẹ̀ nígbà. Gbádùn òkò rí. Wàláì kọ́ bá pa mí wàláì nígbà. Sẹ́ni tó kú wọn dìde ni. Mo wá ní bàbá mi. Bàbá pààyàn nígbà. Ohun tí mo sọ̀rọ̀ fún ẹ̀yin ni. Wọ́n ní rárá ó sọ̀rọ̀ fún ẹ̀yin mo ṣe fún bàbá. Ọ̀nà wo lọ gbà ṣe fún mi? Wọ́n ní bàbá ẹ gbàgbé àdé àlọ́ rẹ̀ mi. Lórí ẹgbẹ̀sán. Kí làdé wọn máa lọ bí rájì ti kọ́ tiẹ̀ ní. Ó ti kọ́ tiẹ̀. La ilaha illallah. Wọ́n fòkú rẹ̀ sísè Bá tiẹ̀ wá wájú ẹni ọwọ́ amọ́tò àsọmọ Bello ni. Bello ká. Bello dúdú bàbá tí wọ́n wá bàbá wọn yé bọ́mọ rẹ̀ ní. Máa lọ máa lọ. Kádàrá ló pè kádàrá ló pè. Wọ́n kú gbé tiẹ̀ nù. Subhanallah. Fáìnà tọ́tà bíírà. Ìlọrin àṣẹ wàlímà sàrà ni. Kọ́dà ní nǹkan mi tá a gbọ́ lójú sàrà lọ. Ẹ dákun wọ́n bàbá lọ ní mọ́tò. Bẹ́ẹ̀ni wọ́n bàbá lọ ní mọ́kà. wọ́n kọ́lé kalẹ̀ gbé kọ́kọ́rọ́ fún àwọn ìyàwó làwọn ènìyàn ta nìyí. Kí ló ṣẹlẹ̀? ẹ ṣáàjà máa ṣe lọ ìtàn lọ ń bẹ̀ náà nù fa. Àfà yìí. Bàbá ọlọ́pàá tó gbádìí ẹ̀ta ìmọ̀fin kọ́fà ọwọ́ bẹ́ẹ̀ ni o. Fáìnà tọ́tà bíírà. Àfà yìí. Bàbá. Ìlọrin gbọ́dọ̀ ní tí ó yẹ kí wọ́n fi ṣe sàrà wọ́n fi ṣe sàrà. Kí ni nǹkan ẹ? Àyájà ìlú mọ́sán gbọ́. Ní tí ó yẹ kí Ìlọrin fi ṣe sàrà wọ́n fi ṣe sàrà. Kí ni nǹkan ẹ? Oní sàdáàkì. Wọ́n fọ ọmọ ṣe sàrà. Wọ́n tún wá sọ pé kọ́dà àti bọ̀ fún sàdáàkì sàrà láìsí kúrò lọ́wọ́. Subhanallah. Bàbá ìyàwó náà mú jáde lápá rẹ̀. Ayẹ ẹ̀ǹgbà sàká ẹ̀ fún ayé mọ́ bá fún aráyà ẹ̀ la so ìjẹ fún aṣọ ìjẹ fún ẹrú ọlọ́run kan. Ẹrú ọlọ́run wọn ní bá kọ̀ọ̀kọ̀. Sàrà àwọn fi si ọlọ́run sì gbà. Ìsìn náà lùbáríkà. Subhanallah. Ẹ dákun jẹ̀ máa. Sàrà àwọn ilẹ̀ Ìlọrin lẹ́ẹ̀fẹ́ máa lórí. Ẹ wá lọ kọ́ sí àwọn tó wá láti fi táwọn kẹ̀gbẹ́ sí kírun. Táwọn kẹ̀gbẹ́ sí kírun kí wọ́n ṣẹ̀gbẹ́ kan tó sí. Àfà. Bàbá. Àwọn tó wá látọ̀ ní abẹ́ o. Ẹ wá lè kọ́ sí kálukú àpọ̀ mẹ́rin kálẹ̀. Síkírá. Wọ́n mọ̀ Ìlọrin wá. Ìlọrin ni mí lóòótọ́ o, kọ́dà bàbá mi Ìlọrin ni. Àwọn bọ́ọ̀bà tẹ tán tó lọ́kọ, wọ́n fẹ́ lọrin. Ẹ wo wèrè yá. Ẹ ń bà lọ́rin jẹ́ fọ́mọ rẹ̀. La ilaha illallah. Pálákọ̀kọ́ lọ́rin máa kó bẹ́ẹ̀ jọ. Nọ́mbà kílẹ̀ yín náà wà mà. Bàbá yìí. Bàbá. Ajẹ́pọ̀ lálùbáríkà lé ọkọ rẹ̀. Lálùbáríkà ń bẹ kò gbé ọrùn. Bẹ́ẹ̀ni. Ìlọrin tán bí wọ sí tí wọn náà bí ma sí lálùbáríkà wọ̀ fún. Lálùbáríkà wọ̀ wọ́n hàn náà fọ́mà tiẹ̀. Wọ́n ń pè ọ́ ní ìyá àfa alágbájá kò tẹ ọ lọ́wọ́. Kò dùn mọ́ tó. Àwa ní kọ́ mọ̀ ẹ́ lọ mọ́kọ̀ wá lókèrè. Ọba fẹ́ lọ. Torí pé Ìlọrin máa kó bèè jọ. Ìlọrin máa kó bèè jọ. Ó di mẹ́nu. Náà. Má fẹ́ lọ ní. Lọ́rùn ní dàgbà tó wà. Sàárà wọ́n fi ọ́ sí. Kí wọ́n fi mọ́ rẹ̀ ṣe fún wa rẹ̀. Àfà yìí. Bàbá. Àfà yìí. Bàbá. Ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín lónìí ẹ̀ wá ń lọ kọ́ sí àwọn ará àta. Ẹ̀ ń ṣe engagement ará Ìlọrin. Tí ọkàn wá lọ́wọ́ ẹ̀ ń ṣe engagement. Àwọn wẹ́ẹ̀sì wọ́n lẹ̀ engagement kọ̀ọ̀kan yín lọ́rin. Àwa kọ́ la ní ìhà méje. Ẹ̀ ń ṣe engagement. Bọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀. Àwọn tó máa ń ṣe bí wọ́n ti ṣe ó nítumọ̀ o. Ẹ dákun ẹ ṣe sùúrù. Ẹ jọ. Ó nítumọ̀ o. Wọ́n ń ṣe nítorí pé wọ́n fi ń sọ̀rọ̀ gbẹ̀yìn. Wọ́n lọ́mọ yìí ò lè lọ ní ọkọ bẹ́ẹ̀ àfi ká sọ̀rọ̀ gbẹ̀yìn fún un. Ẹ bá fẹ́ kọ́ kàlẹ́ lé ọkọ rẹ̀. Nígbà tó ń bẹ lẹ́kọ̀ọ́ kìí rí. Ìsìlámù dára wọn tó wọ́n yí padà o. Wọ́n gbé ewúrẹ́, wọ́n gbà sùn, wọ́n gbà yọ̀, wọ́n gbà tari, wọ́n gbòbí ìfẹ́, wọ́n gbòbí ipa, wọ́n gbòrógbó, wọ́n gbòyìn. Pẹ́pẹ́yẹ ẹlẹ́sẹ̀ kan. Àfà yìí, wọ́n gbà ọtí. Gbogbo ẹ̀ wọ́n wà dá tuntun. Gbogbo nǹkan èso yìí ni wọ́n gbà. Wọ́n fẹ́ sẹ̀ engagement fúnyàwó. Ìlọrin yìí náà má ti ṣe lónìí. Wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti kọ̀wé. Torí pé ẹ̀mí kún sí sàrà mi. Ẹ wá jáde yín lérè. Àwọn tí ń gbẹ engagement tó sì ń gbowó ńlá lórí ọmọ wọn. Pẹ̀lú àwọn tá à ń ṣe sàrà. Òun ló láì báríkà jù lónìí. Àwọn onísàrà ni ìbá ọmọ sàrà. Ọlọ́jọ́ bí yín lérè. Wọ́n fi ìyá tó gbà wọn àlájá àgbà ọlọ́run bá kẹ́ wọn. Àmín. Fún bàbá wọn ní sàrà. Oyún àfáà yìí wọ́n fi gbá àlájá àgbà ń jọmọ sàrà. Bàbá Alágége bẹ́ẹ̀ wọ́n jọmọ sàrà. Bàbá Alágbàjì bẹ́ẹ̀ wọ́n jọmọ sàrà. Kọ́dà lọ́jà ni wọn kẹ́ bàbá ọba lórí tòní ọmọ sàrà. Bàbá àgbà ọmọ sàrà. Bàbá Màlẹ́ ọmọ sàrà. Bàbá Gàmbàrí ọmọ sàrà. Èmi àgàtọ̀ ọlọ́tún mo dúró iná ọmọ sàrà. Àfàbọ̀ ọ̀rẹ́ ọmọ Musa ọmọ sàrà. Àfàbọ̀ ìsàkà àdúrà gbà ọmọ sàrà.
bàbá mùkádà mọ̀gàdà bọ̀rọ̀ ló ọmọ sàrà. Nasara bisana Islam alaja yara ọmọ sàrà ni wọ́n. Ọfọ àwọn àgbàdo sọ́ọ̀dì mímí ni àyàrá abẹ́ẹ̀kọ́ ọmọ sàrà ẹsẹ̀ sùúrù àwọn ọmọ sàrà rèé o àwọn ọmọ sàrà jọ kiri àná wà rèé àwọn tí a wá sẹ̀ kí n bẹ́ǹchì tẹ̀sí gbẹ̀ pa tẹ̀lé wọn lọ gba kí wọ́n àwọn náà fi bẹ́ẹ̀ lé àwọn kiri àwọn náà di kọ́ọ̀tù náà di yahoo. Táwọn àgbàlagbà bá ṣe nǹkan máa nídìí gbogbo tí ọ̀rẹ́ bá ṣe ní máa ní ìtumọ̀ tó dà. Ẹ padà àwọn ká ní ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ ilé Ìlọrin tí ń ṣe ọmọ àlè ni ó. Iṣẹ́ gígímẹ́ǹtì ọmọ àlè ní ìṣesí náà torí kan. Kátẹ́gùn ọmọ gbọdọ̀ fẹ́ máa wá jẹ́ẹ́dì mọ́. Kìlọ̀ rí bẹ̀rẹ̀ kìlọ̀ jẹ́. Gbèsè náà ní fi ń jẹba gbèsè. Jásà jẹ́ mú bí tàbí àlù àlá. Ọ̀sẹ̀ darí jọ́sì ó kiri àgbódé tí wọ́n kiri lé wọn. Gbogbo ìtẹ́gbọ́n dáadáa wá tẹ́ fi bí àwọn òsì kalẹ̀. Wọ́n dára dé òsì tẹ́kọ́ wá tẹ́ fi bí àwọn òsì kalẹ̀. Ẹ padà mbẹ́. Ẹ padà késọ̀ náà. Wàlá hùwà. Àrùkọ́ ìgbà fún yìí. Bìkọ́lì ṣètọ́lì rajimi. Kìí ṣe gbólóhùn ẹni ẹ̀kọ́ ẹni ègbé Sìtánì kan ló ní Kùránì mi Ọlọ́run ni mo ní. Fàáyínà tadhabuna. Gbogbo ẹ̀ ń tẹ́ kìí sẹ́ni Kùránì mo lẹ́ ń lọ tẹ́ ẹ̀rọ pọ̀. In huwa illa dhikrun lil alamin. Àṣàgbà ní ìrántí gbogbo àgbáláyé gbogbo ẹ̀dá pátápátá ni. Liman sha'a minkum an yastaqima. Ẹni bá fẹ́ kọ́lọ́hún wàfà tó bá fẹ́ dún oore láyé tó bá fẹ́ sẹ́rin lẹ̀ nínú àlùbáríkà ọ̀fẹ́ kọ́ mọ̀ ní ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ nínú àlùbáríkà. An yastaqima. Àfikọ́ mọ́ sọ̀rọ̀. Wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. Sọ́tàn gbogbo tó dé ìrìn àkúdà lọ́lọ́mù fún ọ lẹ́sìn yìí. Ọmọ àtẹ̀sáwùn náà ò lè fẹ́ kíní kan. Ọmọ àtẹ̀sáwùn náà ò lè ní kíní kan. Ọmọ àtẹ̀sáwùn náà ò lè jẹ́ kíní kan. Ọmọ àtẹ̀sáwùn náà ò lè dàn kankan. Ọmọ àtẹ̀sáwùn náà ò lè rí kankan. Ìlà ayé ìṣàrùkọ́ jẹ́ ndíbẹ̀ lọ́wọ́ bá fẹ́ fún ọ. Ndaba lọ jẹ lọ ndaba lọ dà lọ dà tọ́ba wà nǹkan bí ọkẹ́ dàdàkúdà ni. Ya subhanallah. Ọkẹ́ dàdàkúdà ni. Ẹni tó jọba lọ́jọba wọn. Àwọn mẹ́ta náà wọ́n sì jọ dùn. Ẹni tó jọba ẹni tó padà sí ilé tí ọmọ jẹba. Àtẹni tó jẹ gbèsè. Ẹ̀jẹ̀ ìwà ní ọmọ police station. Jíjẹ náà gbogbo ẹ̀. Ìnígbà ẹ padà dé gbèsè. Wọ́n padà dé gbèsè. Ẹ̀yin ya ọkọ̀ yín padà ní o. Ẹ padà ní o, ó ti rí nù. Ẹ̀yin àfa ọkọ̀ yín padà ní Ó o. ti mánu, ó ti mánu. Adé, Ọkọ̀ yín padà ní o. Asọ̀kalẹ̀ dé. I'mal Kálukọ́ máa ṣiṣẹ́. bima fika min ulumi. Bọ́lá ń bá ti bọ̀ ọ́ ní mímọ̀ mọ́. Máa lò. Má lò ó. Àfa kan ló kó wa jáde yìí. Bẹ́ẹ̀ wà lásán láti. Ẹ̀rù táwọn ọmọ kí wọ́n dá lára ní ayé lẹ́kọ̀ọ́. Wọ́n ti ń dára. I'mal. Ẹ̀jẹ̀ lè pé mi yàrá lè kéwu inú àgbo ní báyìí làwọn ọmọ ti ń sọ èdè wọ́n ti ń sọ àwọn nǹkan tó dá níbi jáde báyìí. I'mal. Àfa àti màmá ó sì ní kó àwọn ọmọ ọlọ́mọ ẹ̀ ń lò. Ìwọ náà máa ṣiṣẹ́. Bima fika Nínú tí máa ń bẹ lọ́dọ̀ rẹ̀. min ulumi. Ìmọ̀ yóò kọ́ mà má kò sí pàkà tó waste. La taktumi ilma ya fahumu. Àfa yìí ìwọ tí nǹkan yé má bù wọ́n mọ́lẹ̀ má fi ìmọ̀ rẹ pamọ́ lò. Yuwarrithu Allahu min jadidin. Àfa yìí bọ́ọ̀ bá ti lò ní ti bẹ lọ́dọ̀ rẹ̀ ni Ọlọ́run sì máa jogún tuntun míì fún ẹ. Mu'alliman nasi ma yadumu. Àfa yìí gbogbo ẹni tí ń bá ti ń kọ́ àwọn èèyàn tó dún ní mọ̀ èyí tí ọmọ tẹ́lẹ̀ Ọlọ́run sì máa fi yí o. Yóò máa mọ̀ sí. Má bọ̀ má tẹ́lẹ̀. La tastashir. Káwáyà rẹ̀ báyìí wáyà rẹ̀ ń dùn. La tastashir. Kí ló wí? La tastashir. Bí láti ṣàdúrà nù. In kunta ta'qilu sab'atan. Gbàmọ̀nà sọ̀rọ̀ fún àwọn méje má gba ìmọ̀ràn lọ́dọ̀ Èèyàn wọn. méje má gbàmọ̀ràn lọ́wọ́ wọn. Ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹgbẹ́ àwọn social media. Tẹ̀lé lẹ́kítọ́rà méjì àwọn social Àbí media. social media tọ́ba yín. Lọ́dọ̀ àwọn méje sọ̀rọ̀ fún wọn má gbàmọ̀ràn lẹ́nu wọn. La tastashir. Má gba ìmọ̀ràn. In kunta ta'qilu sab'atan. Bẹ́ẹ̀ bá jẹ́ni tó ní làákàtìrì rẹ̀ pé sọ̀rọ̀ fún àwọn méje. Ma rumta anta haya wa dhikruka tayyibu. Tó o bá fẹ́ máa bẹ̀ láyé tó o fẹ́ lóṣè ní ire oṣù fẹ́ káyé rí ọmọ nítumọ̀ kọ́ mọ̀ wà mínífù.
tòlìjáàlì nínú wọn aláìmọ̀ká àbáyé ẹni tí nǹkan yé tí wọ́n ń sọ fún ọ pé ọwọ́ social media tí wọ́n ń pè ọkọ̀ tó gbé ọ sílé tó ló ń lọ bí sálá tààrọ̀ kò pè ọ́ lẹ́ẹ̀kínní kò pè ọ́ lẹ́ẹ̀kejì kò pè ọ́ lẹ́ẹ̀kẹta kò tẹ́ẹ̀sì mẹ́sẹ̀gì sí ọ kò ṣe já dídí ẹ̀ ọ́ padà nìyí àgbáríkà rẹ̀ dànù ṣé gbogbo alawadi lè bá ní. àdìlẹ̀ àyè wá dá àwa láti bóde látà. ṣé gbogbo aládìlẹ̀ láàyè. àwa bá pèrú láti ilé wàhálà yín náà ká ń bá ká. kí ẹ̀rọ tún bẹ̀rẹ̀ kọ̀tẹ́ẹ̀sì mi kò pè ọ́ kò ṣe gbá dílítì ẹ̀ wèrè lélẹ́yìn yọba ní ìlú. dílítì ẹ̀ ọ́ padà lọ lé yín. tòlìjáàlì nínú aláìmọ̀kànlá kọ́kọ́ wọlé bàkìlù wọ́dún làárá. àwọn nìkejì yìí wá orúkọ yẹn wá wọ́dà. èlò rẹ fún ọ bẹ́ẹ̀. wọ́dà olórí kan rẹ ti lẹ́gbàá ti ń lọ. ọsà fún wa lórí. yàrá sídá ó ti sọ́ọ̀tì gbogbo. ní ọ̀sán ni. mo rí tó ní pọ̀ mọ́ ọtún náà ẹja éèkì. ṣé ìtọ́kọ̀ rẹ fi lẹ̀. yàrá sídá. yàrá sídá abúwo ló ń pè é. ọjọ́kùnrin kan sọ ọ́ de lérí ibú. ẹja tó bí ẹ̀kọ́ wa àbá lára wọn mọ́. gbẹgbẹgbẹ má ṣe wọ́n bá ọmọ tọkàn mọ́. wọ́n ibẹ̀ kúlù. àfáàyí ní gbogbo ọba ara nǹkan tó dáa fún kọ́sọ̀ kò ní ra. kò ní ra o. yóò tún máa kọ́ díẹ̀ ní tí ń rà ni. àti wá bẹ̀rẹ̀ pa ara gé nìkan lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni tó ti sanwó ẹ̀ máa sá pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọ̀pá mélòó pàmáàmù. kí ló wá fi ṣe. wàlẹ́ ọkọ mi. eléyìí búrú wọn. àbíkọ̀ bẹ́ẹ̀ ọgbìn ọkọ ní màá rà sọ fún mi. ọwọ́ sọ fún mi bàbàrà tó báyìí. wọ́n ibẹ̀ kúlù. wọ́dún làhàwá. bàbá yìí ẹnìfẹ̀ẹ́nu àdéhùn bí táwọn ọ̀rọ̀ là yé mi ò ní dágbére mi ò dágbére o. mi ò dágbére o kọ́kọ́ bá sì pè ní ọ̀sùn. ìbí ọ̀sùn fún ọkọ mi. alọ́ ọ̀já. ọ̀já. ó sì jáde lóòótọ́. ayé òun ní dágbére fọkọ mọ́ lónìí. kọ́kọ́ bá kan rẹ̀ lábùkù. ọgbà rẹ̀ lẹ́ni. kọ́sàfilẹ̀ kọ́ máa lọ. àfáà yìí wọ́n ní abálẹ̀ wọ́n ṣe bí ọba ọkùnrin àná ìtọ́kọ̀ dágbére. gbàṣẹ. ya ìwọ́dà títí ayọ̀. ọkọ rẹ̀ ń ta. títí ayọ̀. bàbá kudi. mo ń jáde. lọ́bọ̀ ta lọ sọ fún kó tó jáde. ojú tí mo dì í padà sínú ilé. ọlọ́mọ mọ̀já lọ àgbàgbẹ́ ẹ̀rọ ọkọ. yóò wá pẹ̀lú kọ́lẹ́gẹ̀ sàtà. àwọn náà pàṣẹ kẹ́mi ọ padà tí ìyàkúlé rẹ̀ kò ní yẹ ọ́. wọ́n tún lè wá. onígbàánu ǹjẹ́ báwo wọ́n ṣe náà ni ó ṣe. ẹ sọ fúnra ọ̀yà bẹ́ẹ̀ kó ti já. ó ti já. bẹ́ẹ̀ ni ọlọ́ba yìí ti já ọ̀yà wèrè ni. àmọ́ ọ̀pọ̀ sì wèrè. ìyá ni ó jẹ ọmọ nígbà sí. ìyá ló mú gbó ọmọ ni ó sì yá wèrè. ìyá ló kẹsẹ̀ bẹ̀ fún ẹsẹ̀ ọmọdéọmọ láti mọ yọ. ìyá ya wèrè pamọ́ nù. wọ́n tó ń sọ pé ọmọ ta mọ́sẹ̀ tọ́wọ́ fọmọ rẹ̀ dààmú ọ̀fun nínú kan fọmọ dààmú rẹ̀. ìwọ lọ ń fi dààmú rẹ̀. lẹ́tà tó ọkọ sọ́nù lábẹ́rẹ́ lára ọkọ rẹ̀ èsì ẹ̀ lọ́gbà nígbà gbà. èsì ẹ̀ lọ́gbà wọn. èsì ọ̀rọ̀ náà. wọ́n tún lè hàwá. gbogbo ẹni tí kọ̀ọ̀tẹ̀lé ń tọkọ bá gbúdà fi tọ́ bá náà ń sílẹ̀ ní òsì. ìrẹ̀lẹ̀ bí alóhùn fọ ọmọ rẹ̀ yọ bá yìí rẹ̀. fúnmi lahasudu. àfa ẹni kẹta kò gbé òyìnbó wa bọ̀ kò sí àṣírí àfa àwa sì ń tó lè sọ láyé tí ò ní rí nǹkan sọ sí. yọ wá díẹ̀. ọwọ́ sá àfa àti ọ̀la sì ń lọ́wọ́ rẹ̀. a ní ẹ dákun àfọ̀hún lẹ̀. sórí alhamdulilayi. a ní ẹni ẹ̀yìn dénú. níbi oyè tá a lọ. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀. sórí ìmáàmù kan ṣe wújú àfọ. ìmáàmù wo kí ló kọ ẹ̀. ìmáàmù dí àpẹ. ìmáàmù dí àpẹ wo gbogbo àṣírí ẹni lọ́wọ́ wa yìí. àfa nídìí okòkò. àfa kí ló ṣe gan. wòlíì ọlọ́ọ̀ni bá. wòlíì ọlọ́ọ̀ni ní ta ni. gbogbo àṣírí ẹ̀ lọ́wọ́. mi lọ́wọ́ wa yìí àìmọye obìnrin tí wọlé ẹ̀ tí jáde. sọ̀tẹ̀ wá rí mo tún wá pàdé ọkùnrin kan òun dúdú báyìí jẹ́ kí ló kọ́ rẹ Sannu-Sheu. ọmọ jàgbọ́rọ̀. gbogbo àṣírí ẹ̀ lọ́wọ́ wa yìí. ọmọ jàgbọ́rọ̀ nù. ọmọ jàgbọ́rọ̀. fúnmi lahasudu. ọ̀sán àbọ̀tọ̀ láti yọ ọ̀rẹ́ bó ti gbogbo alẹ́ láti yọ ọ̀rẹ́ bó ti gbogbo. èyí ò náà da adúpẹ́. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́gbọ́ wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ ní báńkà tí tọ́jú àṣírí. sọwọ́ rẹ ní pọtimọ́tò mọ bí ká sírí kì. wọ́n sábà tọ́jú ẹ̀. gbogbo ìwà tó wọ́n lásìta lásìlẹ̀ ọ̀dẹ̀ rẹ̀ ọ̀sẹ̀. tani lálùbáríkà lónìí. alhamdulillah. tani lálùbáríkà lónìí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àfáàyí. bàbá. àfẹ́ sí iná alálùbáríkà lónìí. alálùbáríkà lónìí. ẹ̀tọ́ àwọn aláfa tó dún họ́họ́họ́ ọlálùbáríkà. alálùbáríkà. àfa tó tẹ́rín ọlálùbáríkà. èyí tó wọnú. èyí tó kún pẹ̀lú ọlálùbáríkà. wá pé tiẹ̀ tó lálùbáríkà kan. òun náà bímọ tó lálùbáríkà. méjì náà ni ìtọ́jọ́kùnrin bẹ lókè kúra ìtọ́jú obìnrin ṣe ń kọ. Lahasudu lini'imati yatadabu. àfáàyí ọba gbọ́kọ́ lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan yóò máa bọ́ sí yóò máa bọ́ sọ níbàjẹ́. alhamdulilayi. ẹ̀yin jẹ́ ìgbọ̀nù kalẹ̀ ẹ̀ dúpẹ́ kéde. adúpẹ́ báyìí mọ́tò ọlọ́sàn. kí ló ṣe. àmìíra tí mọ́tò kò ní wàá ní ọlọ́sàn. ńlọmọkàlá yìí. àwọn àlẹ́ ẹ̀ ló fún ẹni lọ́wọ́ wa yìí. orí ọlọ́mọ náà. orí ọlọ́mọ kọ́lá dùn mí ni wọ́n ń pààkì sẹ́yìn mélòó ní dákọ̀.
alhamdulillah. kíkúni. alhamdulillah. kílẹ̀ tó gbọ́. kíni. ìwọ mọ̀ gbangba. kí ló ṣe. ọmọ ìlú nìyí. ọlọ́run fẹ́ sà. ọgbà yẹn lójú ni àtàbújá wọn ti wá mú. orí ọlọ́run kọ́ èèyàn mélòó ni wọ́n ń wo sẹ́mọ́. Thumma asudu ni'mati yatadabu. Bàbá gbọ́dọ̀ ìfọ̀lẹ̀ pẹ̀ yóò máa bọ́ sí ìbọ́sọ̀ mi. Àbá yìí yóò máa bọ́ sí ìbọ́sọ̀ mi ní ìgbà gbẹ̀rù. Kí ló dé? Wọ́n lọ sí níbi ìdí kíní gbọ́dọ̀. Orí olóore èmi àmọ́ bọ́ orí olóore máa pààyàn àti lọ́rin. Ẹ kú eríire o, wọ́n ṣe é ṣètì lọ́la. Kí n tiẹ̀ nítorí wọ́n fi òwe kàn wọ́n jẹ́ pé kan. Ẹ kú eríire o, màálìmù wa ra mọ́tò. Ẹ̀jẹ̀ gara wa lójú. Orí olóore sì ń pa ọ́ lọ. Àǹtí wọ́n pè tí ò ní kí ni wàá. Ní bó ti rí tẹ́gẹ̀tẹ̀gẹ̀ bí ti wí. Ọwọ́ rí hohoho. Ọwọ́ níbi bì. Àwọn wádìí kiri ń pa ọ́ lọ tó fi ní fúnpa gíga. Orí olóore ní pa ọ́ lọ. tí wọ́n pè fún ẹ tí ò ní kàn ọ́. Thumma asudu Ẹni kèéta. li ni'mati yatadabu. Bàbá gbọ́ lọ sí ìdára fẹ́ nìkan yóò mọ bọ́ sí ìbọ́sọ̀ wò. Wa kadhal jabanu. Ẹlẹ́kẹ̀ẹ́ ẹ̀fọ́ yìí nínú ẹ̀. Ojo. Kò sí gbàmọ̀ràn lọ́wọ́ Ọkẹ́lẹ́ ẹ̀. lójó. Ojo. Ẹ má gbàmọ̀ràn lọ́wọ́ ẹ̀. Ẹ má gbà wọ́n lọ́wọ́ ojo. Yóò sọ ti dà mo ti dà. Tọ́ bàbá yìí. Náà Tọ́ àwọn aṣọ kí lẹ́nu sọ̀rọ̀. Ọlálóyè Ó yẹ lásán láti wà. Mo wá fẹ́ yà wọ́n lẹ́nu. kí lọ fẹ́ ṣe ń bẹ̀. Mo fẹ́ fún wọn bíi 150. Ṣé dúró sọ ti sọ bẹ́ẹ̀ nìkan? Rárá o. Mo fún yẹn wọ́n pa ọ́. Kíni? Àdúgbò wa yìí ṣòro ṣòro o. Ilé ìjọgbódògbò. Tí bẹ́ẹ̀ mi bẹ̀rù ni o. Sọ àgbẹ̀ mi náà lówó. Sọ àgbẹ̀ mi ò ní lọ bí prógámù yẹn. Kí ló dé? Eré mi ò bá riwo wọ́n bá yẹn. Dákùtọ̀ ọlọ́run. Àwọn ilé ìjọgbódògbò wà nìyí. Àní ọmọ ìnáwó tó bá wọn inú tiẹ̀ nìkan lọ mọ́. Àwọn ilé ìjọgbódògbò tí wọ́n mọ̀ wọn ò rí báwọn. Àbọ̀ ọ̀gbọ́sẹ̀ mọ̀ ìnáwó tó bá wọn. Sọ́ọ̀gbọ́ tèmi. Fún àfáà 5,000 ọlọ́mọ rí ayé. Sọmọ gbẹ́mí. Ọ̀rẹ́ ni wá láti kékeré. Ṣé mo wá lè tí ó síbi tí ọ̀dà? Fún àfáà 5,000. Ojo. Ọmọ àná. Wa kadhal jabanu. Wọ́n bá sọ̀tọ̀ lọ́wọ́ náà ní ìbẹ̀rẹ̀ ojo. Wèrè. Àwọn nǹkan bẹ àfa yìí òkèrè pọ́kùnrin fẹ́ràn kọ́ máa túrí. Eba, ó ń turi ó sì ó ń kó tí ibú. Ọkọ fọ̀rọ̀ lọ lásán ni. Bàjẹ́ oyè tá a fẹ́ gbà ló la yẹ. Mo fẹ́ yí àfa lè lò. Kí ló fẹ́ ṣe fún ọ? Màá fún àfa ní plọ́ọ̀tì ilẹ̀ kan délé mi. Onípé? Plọ́ọ̀tì ilẹ̀ kan. Kò sí wàhálà lọ fún wọn. Wọ́n bọ̀ lálẹ́. Ṣé kò ti sọ fún àbí? Mo sẹ̀ sọ. Lọ sọ, máa bọ̀ lálẹ́. Kí ló ṣẹlẹ̀? Wá jápo. Bó ṣe pápá wọn ní jáun, yóò yí òun padà nísìnyí. Kí ló dé? My dear, sọ̀bẹ́ kí n ṣe. Ilé àbí? Kọ́dà tún fún wọn 1 million. Ọ̀dà fún ẹ̀ mọ́ sọ́dọ̀ owó. Èló ló fún wọn? 500,000. Àní fún wọn ní fún wọn 100 million. Lé fún wọn máa bọ̀ lálẹ́. Máa bọ̀ lálẹ́. Ṣé kò ní sáyé lálẹ́? Àyè kí ni yóò tilẹ̀kùn ni? Nísìnyí yóò yí òun padà yìí. Tó ti mọ̀ pé òun ní túbí lálẹ́. Yóò sọ bàbá ni pé iṣẹ́ ń gbé òun lọ bìkan jọ̀hún. Àwọn àfa ọkọ rẹ̀ wá lọ́dà wá my dear. Kí ni pọ́pọ́sì kan tóbi ní kí n má sìn tó bá bú sẹ́kù. Bọ̀dá Súlẹ̀. Ìfẹ́ mọ̀ lágbà. Wọ́n lóore náà lẹ́gbọ́n rẹ̀ ti jẹ́ mi yòó. Bọ́sọ̀ ojú. Wọ́n ní bàbá yín náà kájú kù ni. Ẹrù èèyàn méjì ló sọ̀rọ̀ sí i. Àbúrò bàbá yín sì ní ó dá lẹ́sẹ̀ ọ̀nà méje ló tún dá. Ẹrù èèyàn méjì. Wa kadhal jabanu. Ọkọ ti wá gbà pé ọ̀dà àmọ́ ìmọ̀gẹ́tẹ̀ mi ló ṣe. Ọkọ ti gbà pé ìmọ̀gẹ́tẹ̀ mi ló ṣe. Ọkọ ọmọ àfa ní 10,000 péré. Pẹ̀lú mi ìgbà yìí dààmú mi díẹ̀. Ọ nígbà tó sí ìyàwó ilé bàbá rẹ̀. Ọwọ́ àpẹ ọkọ̀ ìjòkó. Ọba kókó ẹ̀jẹ̀ Mo ti fi ọkọ̀ bù lé wa o. ẹ̀ Màlúù méje tá a pa ìwọ lọ́ra. ok Ọ̀lù tá a fẹ́ lò. 7.5 ni ìwọ lọ́gbà. ok Aṣọ tí ìyàwó wọ̀ àti tàwọn ìyàwó méjèèjì àti tèmi náà. ok Mo ti gbé wọ̀ lọ́ra. ok tàbá ṣe estimate wòye ọmọ ọlọ́bí 20 million. Ó tó bẹ́ẹ̀ ni. My dear sọ́gbó ìdìbò sọ́gbó ìtọ̀ Ní ń bọ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀tọ̀ sọ́njọ́ ní Kí ló pé kí ni? káyé má bàa pa mí. Ṣé bíi tilé wa wà ní? Wa kadhal jabanu. Ojo. Ma'alimuha fil wara. Abáyí Bàbá. àti kárí mi ẹni tí ma ṣe kárí mi láàrin yàn ẹ má fọ̀rọ̀ lọ́wọ́ Ẹ má fọ̀rọ̀ má gbà mọ̀ lọ́dọ̀ lọ. rẹ̀ Oníkárí mi. má bọ̀ La tastashirhum. má bá wọn ṣe mara. Wal aduwwu la akrabu. Bẹ́ẹ̀ náà ni ọ̀tá tó súnmọ́ pẹ́kípẹ́kí Tó lẹ̀ mọ́ ẹ̀ gan. nígbà fi mọ̀ tó ṣòro mọ́. Kò sòro dámọ̀. Ọlọ́run sórí fún ọlọ́ba fi lọ ọba ní wá símílà ara ń fún mi o ní ò lọ ra lè ní ò lọ ra mọ́tò Yóò lọ ra mọ́tò. ní ò lọ pọ́lì kan wọ́n bọ̀ sí i wọ́n ń kà fún ọ. Ṣé ń tọ́kàn ló ń ṣe ìṣá? ṣé tó wá kànú Ìwọ sọ ń nígbà tọ́kàn. tó bàjẹ́ ṣé tó tún kànú sí i Sọ ń tọ́kàn ṣé fún. ikú lọ́wọ́ kànú. Ó yẹ pé wọ́n lọ́ ń bọ́ lọ́hùn síwèé. Sọ ń tọ́kàn. ọkàn súnmọ́ ní ọ̀tá ni o má gbà mọ̀nà lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ mi Bàbá ẹni ọ̀rọ̀ bá ń gbọ́ ẹ̀fọ́ ọ̀rọ̀ lọ. àfààní ọlọ́run àìgbẹ́ lọ Ẹ tẹ́wọ́. àfààní bẹ́ẹ̀ tà níbi àìgbẹ́. Àmín.
Ọlọ́run dákun Ọlọ́run dákun Ọlọ́run. Gbogbo tí bá jẹ́ràn àṣàṣì àgbákò tí ń bẹ lára obìnrin Ìlọrin tí ń bẹ lára ọkùnrin Ìlọrin àti lókè àti tí òkè tí a fẹ́ ń kọjú àgbákò síra wa ọlọ́mọṣàbá kápò. Àmín. Àmín. Ẹ̀rẹ́kẹ̀já sáájú tó lọ́wọ́. Àmín. Dàkọ́ má padà lẹ́yìn mi ra bí olóhùn. Àmín. Òwú tí ẹ. Dàkún má padà lẹ́yìn mi ra bí olóhùn. Lọ́jọ́ tẹ́bí bá dọ̀tá tí wọ́n padà sẹ́yìn. Lọ́jọ́ tẹ́bí bá dọ̀tá tí wọ́n padà sẹ́yìn. Òwú tí ẹ. Lọ́jọ́ tẹ́bí bá dọ̀tá tí wọ́n padà sẹ́yìn. Àlọ́jọ́ tọ́rẹ́ bá dọ̀tá tí wọ́n padà sẹ́yìn. Àlọ́jọ́ tọ́rẹ́ bá dọ̀tá tí wọ́n padà sẹ́yìn. Táwọn ní kẹ́mi yóò ní sóbí mọ́ balẹ̀ sáré. Táwọn ní kẹ́mi yóò ní sóbí mọ́ balẹ̀ sáré. Èmi tí wọ́n lẹ́nìkan Lẹ́yìn Allahu. Dàkún má padà lẹ́yìn mi. Àánú Ọlọ́run. Dàkún má padà lẹ́yìn mi. Ràbí Ọlọ́run. Dàkún má padà lẹ́yìn mi. Ràbí Ọlọ́run. Lọ́jọ́ tẹ́bí ìbádọ́ta tí wọ́n padà sẹ́yìn. Àlọ́jọ́ tọ́rẹ́ ìbádọ́ta tí wọ́n padà sẹ́yìn. Náà ni kẹ́mi èmi sókè mo balẹ̀ sáré. Èmi tí ó lẹ́yìn kan lẹ́yìn Ọlọ́run. Dàkún má padà lẹ́yìn mi. Ràbí Ọlọ́run. Ogun bẹ̀rẹ̀ bó tẹ̀ mí. Kọ̀sẹ̀ sí ògbé. Bó tẹ̀ mí. Kọ̀sẹ̀ sí ògbé. Lọ́dún dé Àgídìgbò nílùú Ìbàdàn. Lọ́dọ̀dọ̀ orílẹ̀ mi agbẹ́ni sí máìkì. Wọ́n lọ sọ kí ìbá ṣe tí wọ́n fi bà mí jẹ́. Lọ́lá ìsíbà mi ṣe pẹ̀lú iyèméjì. Òdìdí ẹ̀dẹ̀fọ̀ tá mi ó ṣẹ̀ṣin lọ́gbọ̀ọ́. Dákúmọ̀ gbọ́dọ̀ lẹ́yìn mi rà bí ọ̀yọ́. Dákúmọ̀ padà lẹ́yìn mi rà bí ọ̀yọ́. Lọ́jọ́ tẹ́bí ìbádọ́ta tí wọ́n padà sẹ́yìn. Àyájọ́ tọ́rẹ́ ìbádọ́ta tí wọ́n padà sẹ́yìn. Káwọn ní kébì èmi ṣe bí mo wọlé sáré. Èmi tí lẹ́yìn kan lẹ́yìn ọ̀la. Dákúmọ̀ padà lẹ́yìn mi rà bí ọ̀yọ́. Èmi ni mo bí. Wọ́n láàyè èmi ni mo bí. Ọmọ ẹlọ́wọ́. Èmi ni mo bí. Wọ́n láàyè èmi ni mo bí. Bàbá mi máa dára. Àbí ìṣòro ẹ̀fọ́. Èmi ni mo bí. Ọjọ́ tí mo ọmọ mi kọ́. Wọ́n láàyè mi. Ọmọ tí ń bọ̀. Ọmọ mi kọ́. Wọ́n láàyè mi. Lẹ́yìn tí ọmọ káyé mi ò dojú. Ọmọ mi kọ́. Ọmọ tí ń bọ̀. Ọmọ mi kọ́. Ọmọ tí ń bọ̀. Ọmọ ìjà kìíní yàrá, ọmọ ìyàdá yàrá, ọmọ ìlẹ̀kẹ̀ ìjọ, ọmọ